ẹ kú dédé àsìkò yìí ọdẹ òdùn bí mẹbí pírí lológójì àìbọ̀kùn ẹ̀yẹ lórí ìtẹ́ Bembeyeke TV òun náà rèé o Olúwatóbilọ́ba Fásùgbà sí ló kọ mi. ẹ wò ó wàhálà ti wà o nítorí pé iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà ti sọ wípé 613 àwọn tó jẹ́ agbésùnmọ̀mí wọn láwọn yẹn ti ronúpìwàdà kí wọ́n sì tètè kí wọ́n kó wọn padà sí ìpínlẹ̀ wọn kó ní kálukú lọ di àbẹ́tẹ̀ rẹ̀ mọ́ ẹ rí i pé a ti rí nǹkan yìí báyìí. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà òun ló ṣẹ̀ṣẹ̀ gbélé yìí síta láìpẹ́ jọjọ nínú àwọn ìròyìn wa níkànnì Bembeyeke ìyẹn Bembeyeke TV ẹ̀ tó rí nígbà tá a bá mú wá lọ́rìn kìnìún ṣùgbọ́n àkànní ká kọ́kọ́ ṣe àwọn àlàyé kan lórí ẹ̀ nígbà tí àwọn agbésùmọ̀mí kéèyàn tó dúró kó tó ronú pé bí mo ṣe wà yìí jẹ́ kí n lọ gbébọn jẹ́ kí n dìde jẹ́ kí n lọ jíyàn gbé jẹ́ kí n lọ ṣekú pààyàn jẹ́ n lọ sọ àdó lóró kẹ́ni ẹ wá dédé di nídìíǹjì ọjọ́ kan kó wá ní bẹ́ẹ̀ ṣé òun ti káwọ́ méjì sókè òun ti sọ pé òun ronúpìwàdà pé òun sì ti lóun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kẹ́ẹ̀sì ti yá sáré gbẹni ẹ gbọ́ bẹ́ẹ̀ kẹ́ wá ní ẹ fẹ́ dá wọn padà sí ìpínlẹ̀ wọn definitely tábà ní àwò ìka gan lẹ́yìn ìyẹn àwọn olóṣèlú Nàìjíríà ìka ni wọ́n nítorí wípé tẹ́ ẹ̀ kí ń bá ṣe ìka ni báwo lẹ ṣe máa ní àwọn kan o wọ́n láwọn ti ronúpìwàdà o ẹ fẹ́ dá wọn padà sí ìpínlẹ̀ wọn 613 kì í máa ṣe kékeré ẹ wo èèyàn tí 613 yẹn á tún lọ fi influence láwùjọ ẹ sọ fún mi a wà ní pé àdó olóró dún wọ́n ṣe púpàyàn bí wọ́n ṣe gbá wọn ṣàkóso ṣe bí lọ́sẹ̀ tó kọjá yìí sì ni wọ́n sọ àdó olóró wọ́n ju àdó olóró ní ìpínlẹ̀ Kogi State abẹ́ ti gbàgbé ẹ ti gbàgbé tọ́ nígbà tí a bá ń sọ pé ètò ààbò Nàìjíríà ó mì lórí lọ́rùn ẹ sọ fún mi ṣé kì í ṣèjọba ló fà báyìí torí kí ni wọ́n ń wò tí wọ́n fi ń lajú sílẹ̀ tí wọ́n dẹ̀ sọ pé n táwọn bẹ́ẹ̀ ṣe làwọn ó ṣe àwọn agbésùnmọ̀mí tá à ń sọ yìí ó láwọn àsìkò kan tí wọ́n ní àwọn máa ṣe rehabilitation fún wọn kìíní kan fún wọn àwọn á ṣètọ́jú wọn ṣé wọn ṣètọ́jú wọn tòótọ́ wọn ṣètọ́jú wọn àwọn gan lọmọ orílẹ̀-èdè yìí àwọn gan làwọn tó jẹ́ pé wọ́n ń gbádùn orílẹ̀-èdè yìí àwa bó wa tiwa ṣe jẹ́ nígbà táwọn bá ń gbádùn lọ́tún táwọn ń gbádùn lósì tiwa gangan ẹ sọ fún mi wọn rí tọmọ orílẹ̀-èdè Nàìjíríà ro ní ẹ̀ ìran Yorùbá tẹ bá sì wo àwọn agbésùnmọ̀mí yìí tá a bá wò wọ́n títí àwọn tó wà ń bẹ̀ gangan àwọn ará òkè ọya wọn lọ́hùn yẹn náà ni ìyẹn ni pé wọ́n mọ̀ sí ẹ wò jẹ̀gbọ̀n tán fẹ́ dá sílẹ̀ báyìí ìjọba tí wọ́n sì láwọn tó máa kó gbá wọlé ṣùgbọ́n gbà bá kó gbá wọlé ẹ sọ fún mi kí náà fẹ́ kó kù lẹ̀ ṣé ẹ ti rárá àdí tọ́pọ̀lọpọ̀ fi ń pariwo pé àníṣe ò ti sú wa ṣé lè ó tó súyàn ó tó súyàn 613 terror àwọn arábí àwọn agbésùnmọ̀mí wọ́n ní wọ́n fẹ́ kó wọn lọ sí state ìpínlẹ̀ oníkálukú wọn àti rògbò àti wá wọ̀ báyìí àti wọ̀ kò wá wọn síbẹ̀ yẹn nìkan tó bá tiẹ̀ jẹ́ wípé nǹkan ẹyọkan ṣoṣo tá a tún ṣìrì tán ṣe nìyẹn á tiẹ̀ sọ pé ṣe bẹ́yọkan ṣì ní ká kọjú bẹ́yọkan yẹn nìkan ó tún kú òkú nìbọn ró ni. Màá tó fi fídíò kan síta tẹ́ ẹ máa wò lórí ètò yìí ṣùgbọ́n ṣáájú gbà yẹn àwọn olóṣèlú Nàìjíríà wọ́n mà tún ṣe tuntun wọ́n ṣe tuntun o báwo náà ṣe tuntun wọ́n ní láti máa lọ kó owó tí wọ́n ti kó pamọ́ ara owó tó ti kó pamọ́ ní o wọ́n wá lọ fi ń ra kíní kan ní PVC permanent voters card káàdì ìdìbò alálòpẹ́ tí wọ́n ní kí àwọn ọmọ Nàìjíríà kan gbà pé wọ́n fi dìbò lóṣù kejì ọdún táwà nínú èyí oṣù kejì tèmi tí ń tòótọ́ ṣe náà bẹ̀rẹ̀ sí pín owó lé àwọn arókè ọya wọn náà ni ó wọ́n bẹ̀rẹ̀ sí pín owó lé wọn lọ́wọ́ wọ́n ń pín owó yìí lé wọn lọ́wọ́ láti máa fi gba káàdì ìdìbò alálòpẹ́ wọn wọ́n wá ń gbà kúrò lọ́wọ́ wọn ẹ rí pé orílẹ̀-èdè tó ti ní màgòmágó òun lélẹ́yìí àjọ INEC kí ó sọ wọ́n ní pẹ́pẹ́sẹ́ o kò sí wàhálà àwọn dúró déédéé àní orílẹ̀-èdè ti sú wa ó ti súyàn
ẹni tí ò bá sú kó bọ́ọ̀ta kó wá sọ. nígbà tí ẹ bá tún ra káàdì ìdìbò alálòpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ẹ gbà lọ́wọ́ wọn, ẹ rí fídíò yẹn ní ìsìn láìpẹ́, ẹ gbà lọ́wọ́ wọn, ẹ fún wọn lówó. àwọn ara àdí tí wọ́n mọ̀ọ́mọ̀ ń febi pa ọmọ Nàìjíríà ni wípé tá a bá febi pa wọn tá a bá fẹ́ ni wọ́n ṣe. nígbà ẹni tẹ́bi ti pa tó bá yẹ̀jà rí ṣéǹjì kan, kódà tẹ́ bá pa èèyàn dé lẹ́bù kan tó bá ní pé kó bú bàbá ẹ̀ yóò bú. ebi la pé Sẹ̀yìn Adé tó kọ ni pé bébí bá kò nù sẹ́ wọ́n ní sẹ́bùṣe. ẹ rò pé kò yá wọn bàbá yìí òye wọn. wọ́n mọ̀ọ́mọ̀ mú kí ìnira ọ̀wọ́n gógó owó, ọ̀wọ́n gógó epo, ọ̀wọ́n gbogbo nǹkan wọn bí ojú lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n mọ̀ọ́mọ̀ jẹ́ kó wọn ni. torí ìdí tó fi jó wọn rèé o wípé tó bá ti wọ́n ohun tá a bá sọ pé a fẹ́ ṣe ni wọ́n á ṣe. bàbá fún ẹ ní owó kékeré báyìí yóò jọ wọ́n lójú. wọ́n làwọn èèyàn kan ṣe máa ń pè kan wọ́n ní gbogbo ní ìjọ àrò òkú lójú. bí kíní wọ́n sọnù wọ́n wà ẹ má jẹun fi gbẹnu sọ. òun ló sì jẹ́ wípé ẹ wàá sọ àwọn èèyàn di múgùn. ọ̀tọ̀ làwọn ẹ kọ́kọ́ wo fídíò yìí náà kí n tó wá lẹ́yìn fídíò yìí màá padà wá sọ́wọ́n fídíò kan yìí tẹ́ẹ̀rí bí àwọn olóṣèlú Nàìjíríà bá ṣe bà owó Nàìjíríà jẹ́. wọ́n bà owó Nàìjíríà jẹ́ pátápátá gbòrògbòdò ni débi pé owó wá ń já bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ torí pé CBN ti ní. ṣùgbọ́n láàkọ́ ká tó lọ sínú yẹn ẹ kọ́kọ́ farabalẹ̀ ẹ wo fídíò bá ṣe ń pín owó tán sì ń gba PVC permanent voters card lọ́wọ́ àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà lókè ọ̀yà lọ́hùn. ṣé bẹ́ẹ̀ rí bí wọ́n ṣe ń sanwó tí wọ́n sì ń gba káàdì ìdìbò àwọn èèyàn lápò òkè ọ̀yà. ẹ̀ tún wá mọ̀ tó burú jù, ọlọ́pàá tó ń tẹ̀lé olóṣèlú yìí ló tún tẹ́wọ́ gba káàdì ìdìbò yẹn lẹ́yìn àti wọ gàù lórílẹ̀‐èdè Nàìjíríà. kò sóhunkóhun tó tún ṣiṣẹ́ mọ́ o, mẹ́bẹ́ ẹ ti fojú ara yín rí i. mo lérò wípé ẹ ti farabalẹ̀ ẹ ti wò ó. báwo lẹ̀yin náà ṣe rí sí? báwo lẹ ṣe rí sí? ẹ rí i pé ọ̀ràn ti wọ̀lú. wọn àti ẹ̀ bójú ara wọn kò sì sí tí ó tẹ̀yìn ẹ̀ yọ. ebi gbà kan la gbọ́ pé CBN governor báńkì gómìnà báńkì àpapọ̀ Nàìjíríà pé ó ń fowó ṣèrànwọ́ fún agbésùnmọ̀mí. kí ló jáde láti ìdí ẹ̀? wọ́n ní wọ́n kàn gbé, àwọn kan sọ pé wọ́n fẹ́ gbé, DSS láwọn fẹ́ gbé, ilé ẹjọ́ sọ pé wọn ò lẹ́tọ̀ọ́ àti agbára láti gbé Godwin Emefiele. àwọn náà ló wà ń kú, àwọn lálágbára. Olúwa ni kó yọ wá, kó gbà wá nítorí ìdí gan lélẹ́yìí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń sá lọ sókè òkun. ọ̀pọ̀lọpọ̀ ń sá kúrò ní ìlú pé àwọn fẹ́ kó Nàìjíríà ó ti sú àwọn. ní ọmọ pé bẹ́ẹ̀ rìn kò sáàbò, bẹ́ẹ̀ ṣe ọ̀ràn ni kò sówó, ẹ̀ ń ṣiṣẹ́, gbogbo ẹ̀ ó polúkúrú musu fáwọn èèyàn. gbogbo ẹ̀ polúkúrú musu fáwọn èèyàn. ẹ dẹ̀ sọ fún mi kò wá mọ síbẹ̀ nìkan. ẹ farabalẹ̀ tún wo owó eléyìí tí àwọn tí wọ́n pera wọn ní olóṣèlú lórílẹ̀‐èdè yìí tí wọ́n ti jí owó òlú kó, torí téèyàn ò bá jí owó òlú kó kò ní lọ kó owó pamọ́. ìbówó tó bá sọ ètò tó pọ̀ tó ṣẹ́kù lèèyàn fi pé lèèyàn sọ pé òun kó pamọ́, òun rántí ẹ̀ tàbí òun kàn pa tì síbì kan. tí yà bá jẹ orí èèyàn yóò lọ mówó jáde níbi tó bá kó pamọ́ sí ni. àwọn aláìní dẹ̀ wà nílùú, àwọn aláìní pọ̀pọ̀pọ̀ nígboro torí ẹ̀ fowó yẹn ṣe nàwọ́. kẹ́ẹ̀kà dá lè ṣẹ́ gan sílẹ̀, kẹ́ẹ̀ gba àwọn aláìní yìí síbẹ̀ kọ́ máa ṣiṣẹ́, kọ́ máa rówó mú lọlé, yóò tiẹ̀ tún jẹ́ kí nǹkan tún sẹ́pẹ́rẹ́. irọ́ o, ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. ìjọba Nàìjíríà àìmọye ìgbà láti rí owó tó bàjẹ́ lóríṣiríṣi, àbí ṣùgbọ́n tí wọ́n tuntun míì wọ́n wá mú iron ìyẹn irin kan, wọ́n jó, wọ́n á la ojú ẹ̀ nílà tẹ́ pé wọ́n á fi lè kówó pamọ́ sí i. wọ́n dẹ̀ kówó yẹn pamọ́ sí i. owó yẹn ti pẹ́ débi pé ẹgbọ́n tẹ́nìkan gan nínú wọn sọ nínú fídíò yẹn, ìyẹn lára àwọn tó rí owó yẹn, pé kí ló dé torí pọ́n ní wọ́n change owó tuntun náà tó ṣẹ̀ rí. àìmọye àwọn míì owó mi jẹ́ pé a lè rí nínú fídíò, wọn àti ẹni gbé jáde tán ti rì mọ́lẹ̀ tán gbé sínú storage tán ṣe. kí là ń bá káàkiri lórílẹ̀‐èdè? ṣùgbọ́n ẹ farabalẹ̀ o, ẹ wo owó yẹn, ẹ wo bó ṣe bàjẹ́ yánmọ́yánmọ́, bó ṣe já pẹ̀tìbẹ̀rẹ̀. tẹ́pẹ́ lómi ò tí ì mọ tí ó jẹ lónìí, ẹlòmíì ò jẹun lánàá, kò tí ì mọ tòní, kò tí ì mọ tó fẹ́ gbọ́rọ̀ ayé ẹ̀ gan gbà. nǹkan kékeré báyìí lẹ́lòmíì nílò kó kàn fi bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀, ó ti ra gbogbo oníṣẹ́, ó ti ra gbogbo ẹ̀, kó kàn gba ṣọ́ọ̀bù, kò sí owó yẹn fún un.
ẹ wá sọ fún mi ẹ̀mọ irú wọn ń gbòòrò kólúwa ràn wá lọ́wọ́ ká sì lè ṣèrànwọ́ fáwọn míì náà èmi tí ń tòótọ́ ẹ farabalẹ̀ wo fídíò yẹn. kánìgì ni igi ò lè jẹ́ kó bàjẹ́ kó bàjẹ́ ní rẹ̀ tó jẹ́ kó bàjẹ́. sọ́nà ló mọ bí tó ti ń ṣe bòwe. sí kolo ayọ̀ kolo ní tó bàjẹ́ ju ètò orí lọ. àwọn èèyàn tó bá ráwọn tán ráyè wọ́n jókòó wọ́n lè jẹ́ ọ̀nà lálẹ́ o. o lélẹ̀ kankan bí bọ̀bọ̀ yìí o lélẹ̀ kankan bí ilé ti dé bàbá náà. o lélẹ̀ kankan bí o lélẹ̀ kankan o lélẹ̀ kankan níbí. eléyìí nǹkan tí ẹsẹ̀ mọ́ eléyìí nǹkan. ọ̀hún lè pẹ́ lè nà ó rí bó ti lu gbogbo àwọn èyí ti lu ni. Oh, this so bad. Small cash. so ooru ló bàjẹ́. ó ti pẹ́ bẹ́ẹ̀ ni owó ẹ̀ ti pẹ́ ni. a ti tó 3 years. so ìgbà tó fẹ́ change owó wọ́n ṣe wọ́n ká máa kó bọ̀ wá. ṣẹ́ẹ̀dì lọ́jà tó lè ti rí bẹ́ẹ̀ àwọn ajá kó lómi ń dìsẹ̀ bá. tá a bá ń sọ wọ́n ní pé ebó ńlá ti rí yẹn ẹ̀bẹ́ yìí náà fojú ara yín nínú fídíò ìkan tiẹ̀ sọ pé ó dàbí tí àwọn kan ti ṣìṣe ná díẹ̀ bẹ́ẹ̀ èwo ló ṣe é ná nu gbogbo owó yẹn èwo ló tún ṣìṣe ná ẹ sọ fún mi èwo lèyẹn lè sọ pé owó yìí o mo sì lè ná kò sí ó ti bàjẹ́ kọjá àlà kí ni kan wá ni wọ́n rò àwọn tó ṣe burú wàyí kí ni wọ́n rò nínú àkàrẹ àwọn nígbà táwọn fúnra wọn rí owó yẹn báyìí kí ni èrò tó ń wá sí wọn lọ́kàn ìbéèrè gidi ni kí ni ohun tó wá sí wọn lọ́kàn ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o orílẹ̀-èdè Nàìjíríà a kàn wá ń ṣe bó ṣe wù wá àwọn olóṣèlú kan fìyà jẹ mẹ̀kúnnù fìyà járàlú oníkálukú kan wá wà nínú ìpayín kékeré nínú wàhálà kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ni ìjọ wo la fẹ́ ṣe gbogbo ilé ìdá bámúbámú ni mo yó ebi ò mọ̀ bí ebi pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá fi ń ṣe oná fi ń ṣe kàkà kí wọ́n gbọ́n ṣe mo sọ tí BBC ẹ̀kan tẹ́yìn náà wò ẹ̀bẹ̀ rí ti BBC tí wọ́n ń pín fún wọn ẹ farabalẹ̀ wo ti ilẹ̀ Yorùbá wa ń bí ojú gbà mí tí fọmọ Yorùbá ara rè wá lọ́hùn-ún tó jẹ́ pé látòkè ọya lọ́hùn ló tún ti wá ògànà tún sáré tẹ̀lé lẹ́yìn jàgínníyòdò nínú fídíò tẹ́wò yìí ìlú Ìbàdàn gangan ló ti ṣẹlẹ̀ ilé Olúyọ̀lé gangan nílùú Ìbàdàn ní fídíò ilé ìtẹ́fẹ́wò ti ṣẹlẹ̀ wọ́n ń tẹ̀lé ẹni tó tún wá látòkè ọya lọ́hùn wípé ó yá o òun gan nìkan dìbò fún o nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́ọ̀kan yìí ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o pẹ̀lú gbogbo tí wọ́n ti fojú wa rí pẹ̀lú gbogbo tá a mọ̀ pẹ̀lú gbogbo tá ti ṣe má ti wà ń pò rí kí n náà ṣe ṣé ti ṣe tó wù wá lórí ṣé ti ṣe tá a fi lè sọ pé tó bá tún padà ibẹ̀ wọ́n ó ṣe bó ṣe yẹ ká ṣe àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá kí ló dé tá a ṣèrònú bàbá Ògúndé ti sọ ó ní Yorùbá ronú o Yorùbá ronú o ẹjẹ́ àrò ẹ wo fídíò yìí kẹ́ wo báwọn ọmọ Yorùbá nílùú Ìbàdàn bí wọ́n ṣe ń ṣe tẹ̀lé olùdíje kan sípò ààrẹ tó jẹ́ látòkè ọya bá ṣe ń tẹ̀lé lẹ́yìn ṣé wọ́n ti gbowó ní káwé ni ṣé wọ́n ràrò jinlẹ̀ ni ṣébi náà ló lé wọn débẹ̀ ó mà ṣe o ẹ wò ó. You send this to me. Atiku all the way. Oh, you illegal shot. All the way. Oh,
ní ṣọ́ọ̀ṣì ní fóun ti wá ní òṣèjèrè gbẹ̀gbẹ̀ làwọn amúdání ní jèrè. You can see them. eléèbí gbogbo anything come on. Everywhere locked down. Strictly for Atiku. Ibadan is locked down today for Atiku. Ibadan today is for Waziri. Waziri Adamawa. No shaking. Daddy Mariam, Daddy Aisha, Daddy Mohammed. Everywhere. Incoming president of Nigeria. Everywhere. ẹ farabalẹ̀ kẹ́ ẹ subscribe sí Bembeyeke TV àmọ́ rírì yín adúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú bí ẹ ṣe ń wo Bembeyeke TV ní gbogbo ìgbà tá a sì ń fún yín ní àwọn ìsọfúnni ojúlówó ìsọfúnni àjẹkí tí yín di sí gbogbo bó ṣe ń lọ ìfẹ́ wa lẹ nítorí pẹ́yìn lè yan wà wá lè yan yín béèyàn bá jẹ́ tẹni kì í tẹ́tí gbọ́kàn ní ẹni yóò máa jọjú wa ṣe láṣẹ Èdùmàrè Olúwatóbilọ́ba Fásùgbà lóòkọ̀ mi Bembeyeke òní wọ́n tún pè mí lónìí ẹ̀ tún gbọ́ ò lóní Bembeyeke ṣé ẹ ti rí fídíò ta ni ẹ wò ẹ ti rí ọmọ Yorùbá ni wọ́n o ìlú Ìbàdàn ló ti ṣẹlẹ̀ o àti ẹ̀ṣìgbọ́ tó bá jẹ́ ìlú míì lókè ọ̀yà ló ti ṣẹlẹ̀ tán tẹ̀lé ará òkè ọ̀yà wọn tó ń ṣe agbọ́ àwọn kan ní wọ́n tiẹ̀ ti gbowó ni pé tí wọ́n bá gbowó wọn ní ṣùgbọ́n tí mò ń sọ lẹ́ẹ̀kan ni pé ìjọba mọ̀ọ́mọ̀ wọn á fi bí paráàlú so that ìwọ̀nba change táwọn bá kó jáde fáwọn aráàlú. ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò ọlọ́pàá yìí kẹ́ wo ń tàn sọ ó ti yó ó ti mutí yó tábà bẹ̀rẹ̀ wí ká bẹ̀rẹ̀ wí àwọn náà ní lọ́wọ́ ìwọ̀n bówó tó fún ọ tó fi mọtí tó bá mọtí tán bó ló ṣe máa wà ní sẹ́ńsìs ẹ̀ báwo ló ṣe máa ṣe bó ṣe kó ṣe ó ní lè ṣe bó ṣe kó ṣe ẹ farabalẹ̀ kẹ́ wo o. Oga. This the gear. Wannan zo. Kai suful kana nan jiya. Bai yi aiki ba domin ya sha giya. Yau ma gashi nan. Ka gansa dai. He's drunk. He's drunk. So tunda baya son aikin dan sanda. He wanted to be always drinking. He doesn't want to work. I don't know how managed the SO gave him this gunner. Was he drunk that time? Or it was when he left, when he signed this gunner, before he went and got drunk? Oh, he was drunk. Then why did you allow him to sign the gunner? You know that he's drunk. You refuse to default him. You refuse to let me know. So this will serve an evidence against him. I believe you can feel the smell. You can feel the smell of alcohol in him. Come and collect this your gunner. I don't know why you allow him to sign the gunner. Stand up and give us the cartridge. Stand up now. Stand up. Ba za ka tashi ba ne? Stand up now. So you gave him 2 cartridge. So Idi, you don't want the police job, Abi? No problem. Continue the habit of drinking. This will serve as an evidence against you. Abi? That is how you want it. That is how you want it. No. ṣe bẹ́yìn náà kúkú rí ṣe bẹ́ẹ̀ rí ọlọ́pàá ẹ̀rí bó ṣe rí ó tún wá yó ó tún wá mutí ọ̀nàdà tẹ́ẹ̀ ní mọ̀ ṣìbọn ta sáwọn èèyàn tẹ́ẹ̀ ní máa ṣekú pààyàn abẹ́tí gbàgbé tẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ ní Àjáni láàrin ọ̀sẹ̀ mẹ́ta wọ́n ṣekú pa ọkùnrin kan tó ń pè ní Sẹ́múdàṣúrà àbí nǹkan náà porúkọ ọkùnrin yẹn àti agbẹjọ́rò obìnrin yẹn wọ́n padà ṣekú pò náà abẹ́tí gbàgbé ni kò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀ nígbà ó jẹ́ pé àwọn fúnra wọn wọ́n á ti mutí wọ́n á ti yó bí mọ́ tí iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe tí wọn ò máa ṣàyẹ̀wò àwọn ọlọ́pàá wọn o wọ́n á wà lẹ́nu iṣẹ́ nínú aṣọ iṣẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò sí tó ń ṣiṣẹ́ mọ́ nínú orílẹ̀-èdè tá a wà yìí kí ló tún ń ṣiṣẹ́ kí ló ń work kò
kò sí. Òun la ṣe ń pariwo tá à ń pariwo kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. Dìgbà wo? A ní wọn tọ́jú ẹ̀yin ọlọ́pàá, à ń sọ pé wọn tọ́jú yín, ẹ̀yin náà tún fọwọ́ ara yín fa tí ò yẹ. Ẹ wàá máa pa àwọn aráàlú lọ bí ẹran. Àwọn agbésùnmọ̀mí nìyẹn, àwọn ọ̀daràn nìyẹn, ẹ tí ì yanjú wọn, aráàlú ló tún kù tẹ́ ń pa, ẹni tó jólógo ọ̀la orílẹ̀-èdè lẹ́ ń pa. Ẹ wá gbé jòrò tán pa yẹn náà. Kọ́lọ̀ ń jẹ́ ká gbọ́ àbọ̀. Ẹ̀yin náà kú rí ti Drambi Vandi tí wọ́n ní wọ́n mú ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá ó ṣe, wọ́n ní pẹ́pẹ́sẹ́ o, àwọn ti suspend ẹ̀ náà o, àwọn ní kó lọ rọ́kúnlé náà. Lóòótọ́ a mọ̀ pé nínú òfin ó ní bẹ́ẹ̀ ṣe máa ń tò ó, ṣùgbọ́n síbẹ̀ ìgbésẹ̀ tó yẹ kó nípa jù bẹ́ẹ̀ lọ láti fi jẹ́ àríkọ́gbọ́n fáwọn yòókù bíi tiẹ̀. Nítorí wọ́n ní tọ́lọ́ tí bá ti yó tó kò sí tí ò ní lè ṣe. Ìgbà yẹn oríṣiríṣi àwọn nǹkan míì tí ó ṣe tí ó wù níwà. Ìgbà yẹn ló máa ṣe oríṣiríṣi nǹkan tí ò yẹ kó ṣe. Ṣùgbọ́n kàkà kí ìgbésẹ̀ wà láti yẹ ọjọ́ yìí, irọ́ ni. Ẹ̀yin náà rúkú rọ́lọ́pàá yẹn títí ó ti yó débi pé wọ́n ń gba ìbọn lọ́wọ́. Ṣé ìyẹn ló fẹ́ lọ dojúkọ àwọn ọ̀daràn? Nígbò bá kú jẹ́ pé wọ́n mu tí wọ́n mu gbó wọ́n mu gbá wọ́n wà gbogbo nǹkan rẹ̀ náà dán yẹn pẹ̀lú àwọn ọmọ ìta pẹ̀lú àwọn ọmọ ọ̀daràn yẹn, ọ̀nà dà tí wọ́n fẹ́ fi rí dájú pé wọ́n palẹ̀ gbogbo àwọn ọ̀daràn yẹn gan mọ́, ṣó ṣeé ṣe? Èmi máa ní sọ́wìnà o, mo kọrin fáyé gbọ́. Tẹ́ bá ti gbọ́ ohùn mi o, ẹ bẹ̀rẹ̀ kẹ́ ẹ máa jó. Everybody gbogbo wa ẹ máa wo Bembeyeke TV. Ó wà important o. Bembeyeke TV òun ló ń pariwo ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó o bá ti wo Bembeyeke TV, o ò tí wo èmi Sowina ni mo sọ bẹ́ẹ̀. Mo ń wò ẹ̀ gan dẹ̀ rere rẹ̀. Lọ wo follow Bembeyeke TV lórí YouTube.